wọ́n pàtó olúwa ọgbẹ́rù àgbọ̀ ọ̀gbọ̀gbọ̀ tó olúwa ọgbẹ́ lọ. Pọfẹ́sọ̀ Bọ́lọ̀dé ńlá ọlọ́lọ́dẹ̀lẹ̀ iṣẹ́ ìwọ́jọ́ fọ́fíìrù nàgbà wọ́n ti ń gbòdì ìjọba gbèrò. ọmọ Yorùbá ẹ̀yàrá lé ilé lábọ̀ sinmi wẹ̀ dábọ̀ ẹ̀yàrá lé onílé màdìbà fárígọ́ àlejò òwe lójó lọ́yẹ̀ ẹ̀yàrá lé ẹ̀yàrá lé o ilé làwà o ilé lábọ̀ sinmi wẹ̀ dábọ̀ ẹ̀yàrá wálé àjàgà ilé lálejò ẹ̀dáfọ̀ ẹ̀yàrá wálé o ilé lábọ̀ sinmi wẹ̀ dábọ̀ ẹ̀yàrá wálé tó bá ní. ìjábọ̀ kí gbogbo ọmọ Yorùbá níbikíbi ìṣẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa wo mi àbí láti máa gbẹ̀mí kẹ́tẹ́kẹ́tẹ́. àgbàdo tí ó wà lẹ́rù olùwà rẹ̀ lẹ́fọ̀ọ́ dábọ̀. ṣáájú gbogbo kí olúwa kó bùkún orílẹ̀-èdè mi. ọlọ́mọdé tí ó wà lé. orílẹ̀-èdè wo ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? mò ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí èmi àti ẹ̀yin tá ń gbìyànjú tá ń tiraka pé kí Olódùmarè kó gbà fún wa. ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ya rẹ̀ láéláé. Ibayale ulamahu warasatul hamdiyahi. Ẹ̀yà àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Àfá àkọ́mọ́níkẹ́ mọ̀kádàm ṣe'og mo kí yín. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. You miss me, I miss you too, my people. Mo kẹ́yìn bàbá mi ìyá mi ní ẹ̀sìn kìrìsìtẹ́nì bí àlàáfíà Olódùmarè kó máa wà pẹ̀lú yín o. ẹni àwọn agbọ́jọ́ òkú lọ́wọ́ ọ̀jẹ̀ni. Bishop Reverend àlùfáà nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ nítìrìbọmi gbogbo yín pátápátá ni mo kí pé kí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín. létí òun ọmọ ìlú pé ìyíṣàdé sọ̀rọ̀ ọ̀kan ni. mo wá kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi ẹlẹ́sìn ìka ẹ̀sìn ìka ẹ̀yin ẹlẹ́sìn ìka báláyé ẹ̀yin ẹlẹ́sìn ìka báláyé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ní ṣe wé jábẹ́ lẹ́ẹ̀ní ṣe gbò wá. àlùbáríkà àwọn tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. jájọ sàṣọyé jájọ wíjọ gbogbo ẹ̀yà kúrò lẹ́yìn mi ẹ dákun. mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ́tọ́mọ èyí fi ń ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ èyí fi ń rẹ̀ dànù ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ èyí fi ń jábọ́ lẹ́yìn ẹni. àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fìkọ́ ṣoré kiri ẹ wá ṣàwọ́ ọmọ Yorùbá ẹ ṣe wá lórí owó ẹ ṣe wá lórí ọlá ẹ ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ tó rẹ̀yìn là gbanigbani ìbá orí tó kú tí ò níná ìbá ọjà tó kú tí ò lérò ìbá ọkọ tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani ẹ gbà wá o. báwọn ìyàwó máa lọ lára ògbó wọn ní ààbò rẹ dà wọn bá wọn sùn níbo ògbó níbo làwọn yìí lọ́gán. àwọn bàbá wa tó jágbẹ̀ wọn lè lóko bí wọ́n ti fẹ́ lọ́jọ́ ògbó. ìbá kábíyèsí ọ̀nìrìṣà àrólé Oòduà tìgbìnìbí àti àkún aláṣọ àlàfúfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jalẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Adéyẹyè kábíyèsí bó súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà rọ́bà fi lọ́ọ́ bá pamọ́ tó rí yín fẹ́ mo fi yín kí gbogbo ládéládé lóyè ńlẹ̀ káàárọ̀ oòjíire pátápátá. mo wá kí bàbá mi spẹ́ṣíálì kábíyèsí ọba Mahood Ọlámilékan Balógun ìyẹn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kádúpẹ́ lórí ọba wa lẹ́yìn kábíyèsí Olúbàdàn ẹ̀jẹ̀ dá dúró bá wọn. wọ́n jẹ́ àwọn nǹkan ní báńdíìtì níbo ni wọ́n dúró sí. mo wá tọrọ sàṣà mo kí bàbá mi Prọfẹsọ Banji Akíntóyè Alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá bàbá Ọlọ́run ò ní jẹ́ ṣubú ara
bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni ṣubú ẹ̀mí àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́ èmi náà ní Omiyale Adémọ́lá ní ìdí ìṣèǹjì ọkọ mi. ẹ̀jẹ̀ adarí wálé gbogbo ọba aládé o. mo sì kí bàbá mi Pòfẹ́sọ̀ Adéníran bàbá ẹ̀kú ètò Olódùmarè á máa bá wa tó mo wá mo sáré tètè mo wá relé aládìkú àdìsá ọmọ aládéládé ládé aláàfin ọ̀ládé adé orí aládìkú la gbàfà láàfin bàbá wa rú ọ lójú bàbá pàdé aláàfin lọ́nà kò bí kábíyèsí léèrè pèsè lóòótọ́ adé orí yín adé orí aládìkú la gbà fún yín ìwọ lọ wá mọ̀ yòókù. wọ́n jí wọn rùn pé wọ́n gbowó dùn lọ́wọ́. olóyè dókítà ọ̀mọ̀wé àgbà Sunday Adesa Adeniyi Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá pátápátá bàbá mo kì í yín o. ẹjọ́ kó ní kálukú dọ́mẹ̀ fún lọ́múlọ́gọ́dẹ̀ yára lé. Àdìsá ọmọ aládìkú mo kí ọ bàbá Ronaldo bàbá Àṣàbí olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ̀ Adérọ́pò bàbá Yọ̀mídé bàtẹ́sẹ̀ Sunday owó ni afọ́run Sunday owó ni irun orí Sunday owó ni owó bàbá Yọ̀mídé bàbá ọjọ́ yẹn adalẹ̀ o. kábíyèsí lára fún ẹ̀ńdàgbọ́ ìyára ilé o. sọ̀wọ́n gbogbo sọ ẹ̀ńdàgbọ́ ìyára ilé o. àtàjà yóò sọgbọ́ ẹ̀ńdàgbọ́ ìyára ilé àkìrè sílẹ̀ ìkìrè ẹ̀ńdàgbọ́ ìyára ilé o. mo wá kí Ààrẹ Ọ̀nà Kakanfò olúwo Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Ìgè Àdèwé Ganiyu Adam lógun ọfọ o bàbá mo kí yín tológun mo kí yín ní tẹlẹsọ kí arígbà yín lò pẹ́ àlùbáríkà àwọn tó Olódùmarè kò lè àwòlè lọ. onígbọ́pẹ̀ tí gbọ́pẹ̀ dàbẹ̀ yára ilé o. ajọ́ kúkú ní sọ kábíyèsí. kò sí bá a ṣe máa rọ́kùnrin tá a ní lóbìnrin. ọba wa níjọ́sẹ̀ yára ilé o. mo kí madam mo dúpẹ́ onítìrí mo dẹ̀ kí gbogbo ẹ̀yin akíkanjú obìnrin bẹ́ẹ̀ ń ṣe làkàkà lórí kí ìran Yorùbá ó lè bọ́ lóko ẹrú mo kí yín o mo kí yín ní gbèjégbèjé mo kí yín ní gbẹ̀jọ́gbẹ̀jọ́ mo kí yín ní tológun mo sì kí yín ní tẹlẹ́sọ̀ mo kí madam Ṣọlá kò gbọdọ̀ kú obìnrin bí ọkùnrin ni. mo bá bá kí gbogbo ẹ̀yàn ní sẹ́kọ̀tì pátápátá. mo kí gbogbo agitators torí rẹ̀ pé torí wọn ṣáná torí wọn kaná tí ń sọ̀rọ̀ pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye mo kí yín o tó jẹ́ wípé sọ̀rọ̀ sí wọn ọgbọ́n là ń kọ́ ń bẹ̀ ìhùwàsí wọn àfi ń kọ́gbọ́n ìṣe wọn àfi ń kọ́gbọ́n mo kí yín o Olódùmarè á wà pẹ̀lú mo fi Ọláyọmí Kóìkí mo fi kí gbogbo yín o. wọ́n fi agbára ní awíkọ́ ńkọ́ lẹ́rọ ọgbọ̀n ọ̀nà tí wọ́n mọ̀ sáré nínú ìlú àkàndáró àti gbogbo ọmọ ńṣẹ́. bàbá mi Olúwẹ̀. gbogbo èèyàn pátápátá ni mo kí ní èlò lódì kọ̀ọ̀kan o. bàbá kún àwọn ọmọ kí Ààrẹ Àlùbárù. gbogbo agitators pátápátá mo kí yín akó akitiyan àkókò lè da kò lè má rí bẹ́ẹ̀ àwa tá a ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó yẹ ká ti mọ̀ wípé á dí ojú ọ̀nà kan á dí gágá á dàbí ìgbà tí ò sọ́nà mọ́ àmọ́ ọ̀nà padà sí bá a fẹ́ bí wọ́n kọ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run yóò tà lórí ọ̀rọ̀ Yorùbá nation. mo kó lè fi mo kọ́ ọmọdé mo fẹ́ gbàlagbà mo kí gbogbo. ẹ̀yin tẹ́ lọ sílùú Èkó ẹni tí mo. tí gbá mi sí omi òtó tẹ́ ẹ jẹ́ da gbogbo ìgbìyànjú yín nù Ọlọ́run náà ni kì í ṣe ẹ̀yin náà
àṣàṣì fúlàní ò ní mú wa èdè àwọn aráabí ò ní dì á ó mà ṣe o olóyè Sunday Igboho Òòṣà bàbá sọ̀rọ̀ wọn lẹ́yìn ọmọ Yorùbá èdè ọmọ ní dì wá orílẹ̀-èdè wa la fẹ́ gbà àbáwọn aráabí yìí ṣe mọ́. kágẹ́gẹ́ lọ́tà àrùn Yorùbá ṣọ́ṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni àbíwò gẹ́gẹ́ nínú àwọn olóṣèlú yìí gẹ́gẹ́ ni. ó di dandan adélẹ̀ lérí lọ́lẹ̀ lẹ́nu mọ̀rẹ́ ọba lọ́la òun nílẹ̀ tó dáwà sáyé. Together we are strong, united we stand, divided we fall. Ìran Yorùbá ẹ jẹ́ ṣera wa lọ́kọ́, ẹ jẹ́ ṣera wa bíríkìtì ká ṣera wa bíríkìtì. Adúró ti ra wa, ẹ bá wò ìran Yorùbá, ẹ rí pa adá látíṣà, adá níṣe, bẹ́ẹ̀ adára níwà, ẹ wo orú Ìbàdàn ní ìsìn. Ìbàdàn yẹn ṣépè, Ìbàdàn yẹn sì ìbéèrè bí, ìbéèrè ní Ìbàdàn béèrè. Àrẹ̀kẹ̀ bí báyìí lórúkọ tí wọ́n pè wọ ilẹ̀. Ẹ̀rọ ẹgbẹ́ yẹn olóṣèlú àbáyé yín ọ̀fẹ́ dání. Ọmọdé kò ní morúkọ àgbà mẹ́ta kíkó. Ẹ̀yin olóṣèlú ni mo rò pé tí yín fẹ́ bàjẹ́. Tí morúkọ àgbà. Ìbàdàn ló lè yan ìbéèrè ni. Wọ́n àti ìṣépèdà rẹ̀ tì. Ọlọ́run ò ní jẹ́ àrépè. Wọ́n kí gbogbo agitators pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ́kàn akin. Gbogbo ẹ̀yin tí ẹ wò wípé ìran Yorùbá ń jìyà tẹ́ ẹ sì gbéra tẹ́ ẹ mórílẹ̀ ìlú Èkó nínú òtútù ló kí yín o. Àwọn tí ò lè lọ náà kì í ṣe pé bóyá wọ́n ṣojo. Wọn à ṣojo rárá. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ yẹn pé kì í ṣe pé wọ́n ṣojo. Àmọ́ kò sí bí oníkálukú ó ṣe wà tí ò ní ìhà kan tàbí ìkejì tí wọ́n ń gbà láti fi máa dá sí ọ̀rọ̀ agitation yìí ni ẹ̀ ń pè mí a sì máa sọ kódà ẹni tó fi akáyéyàwó ọ̀wọ́ pé tó bá dé tíyàwó rẹ̀ ní padà ìwà ìkìlẹ̀ igẹ náà tọkọ rẹ̀ lọ́rùn ó rí pé ń bá àyàn lé ni kò sí ọmọ tí ò wúlò nínú ọ̀rọ̀ Yorùbá nation kò sí èèyàn kan tí ò ní àǹfààní kan tí ó ṣe àbí ìkejì pásítọ̀ tí ń bẹ nínú mọ́sálásí tí ń bẹ nínú chọ́ọ̀chì tí ń ké tó pé lórúkọ Jésù Yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ní agbára ẹ̀jẹ̀ Jésù agbọ́dọ̀ rí Yorùbá nation ogun náà ní ń jà àáfàá tó wà nínú mọ́sálásí tí ń yan náfìlà tí sọ pé Allahu Allahu agbọ́dọ̀ rí Yorùbá nation gbà ni wọ́n ń kó wa lọ́wọ́ nínú ogun ni mo dẹ̀ kí ládéládé mo kí lóyè náà àìmọye ọba tí wọ́n pinnu pídọ̀ tí wọ́n bá Yorùbá nation lọ àmọ́ tí wọ́n ò lè sọ jáde mo kí yín o ẹ̀yin nu Ọlọ́run. Àṣà àfiṣe pẹ̀lú ìmọ̀ ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀wọ̀ amúra kótó ni lójú lọ́fí mọ́mọ́ Yorùbá ayé lójú ìlú ń tòrò ìyẹn láyé ọjọ́ sí. Ẹ má bínú kó tọ́jọ́ mẹ́ta ẹ̀yin náà lẹ́ni ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni bó ti ẹ̀ ṣe páwọn kan wọ́n sọ̀rọ̀ àlùfàǹsá sí mi lórí ìkànnì àmẹ́lẹ̀ mi ibi làákàyè rẹ̀ gbé mọ ní fi sọ̀rọ̀ ọmọ ó sì ní orò mọ́ sọ̀kò ó lélẹ̀ èyí tí mo mú dání yìí ń kọ́ ẹni bá makiti wa yan wa nínú Yorùbá nation kò ní sọ pé à ń fi Yorùbá nation ṣe personal business ìjíǹjí tí mo jí láti bí ìjẹrin ní ìsìn ní 1000 naira lọ́wọ́ ẹjọ́ ta ni mo sunkún sí lọ́rùn tẹ̀tẹ̀ ń pòpọ̀ abóńdè lọ́rùn láyé oníkálukú àbítí ẹ lára. ó jẹ́ mọ́ wa lórí ó tún mọ́ Yorùbá ẹjẹ́ kúrò ó. tàbá láwọn tó wá fínúfíndọ̀ tí ń jà á fúnra Yorùbá ẹ má jà á máa fẹnu àbùkù kàn wá. ẹ jẹ́ á máa gbóríyìn fún wọn ni. ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ rẹ̀ akọ́ṣẹ́ ní í ṣe. ó níye mílíọ̀nù ṣètò ná wa. ká tó lè gbé ìṣọ̀kan ọmọ Oòduà kalẹ̀ síbi tá a gbé sí kìí ṣe yàrá kan kìí sì ṣe yàrá méjì fẹ́ni tó bá lóore ọ̀fẹ́ láti wo fídíò rẹ̀. wọ́n ṣe hùwà àwọn kan sàkè àwọn kan ní irun oṣù mi láì ṣọmọ oní. tó bá padà parí iṣẹ́ tí gbogbo akitiyan wa lórí rẹ̀ bá padà bọ́ sí bá a ṣe dákó dàbọ̀ sí. ẹ̀rí pò ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Yorùbá nation. tẹlifíṣàn àbí rédíò tí ọba máa gbá takàngbà yóò múra re kò lẹ́jà ń bá kàn nú original radio station àti television station ìran Yorùbá ni.
tẹ́ ẹ bá sì ń gbé àwọn ètò kọ̀ọ̀kan tí ń lọ because you don't want to be sick man àfẹ́ dúró sójú kan afẹ́kẹ́ tó máa mọ bí ṣe ń lọ lórílẹ̀‐èdè location 9 ló jẹ́ ká tó gbé oríṣiríṣi ètò kalẹ̀ lórí Ìṣọ̀kan Oòduà Media Limited. tọ́ba nínú àwọn tó yẹ kó jáwọ́ pọ̀ mọ́ ṣe Yorùbá nation mọ́ lẹ́yìn fìtìnátì àti ìdààmú Omiyale Adémọ́lá wà ń bẹ̀ ìyá mi Lady K ń bẹ̀ ń bẹ̀ Jamiu Noah Ọládélé ń bẹ̀ ń bẹ̀ Dúdú Ìgbòho ń bẹ̀ ń bẹ̀ alága Ìgbòho ń bẹ̀ ń bẹ̀ ọkùnrin bá ń bá ọ̀nà ń bẹ̀ ń bẹ̀ Alhaji Rọ́jí Kazeem Àṣekúlówó ẹ̀mí àwọn ń bẹ̀ ń bẹ̀ àmọ́ àṣẹ bẹ́ẹ̀ torí pé kíni kì í ṣe pé torí ń tá a fẹ́ jẹ la fi ń dààmú lórí pé kí ìran ẹwọ́ ò lè bọ́ lóko ẹrú bí ò ṣe pé torí pé káwa náà ò lè ṣe kíni ká lè wà nínú òwe ìtàn wípé afapá àti a láti mú ìran wa kúrò ní oko ẹrú ni. This is one of the smallest studio of the Ìṣọ̀kan Oòduà Media Limited. rí the major studio láìpẹ́ àwọn ajá ló ń pè ní alára àgbà yìí dá yèrèpè tí ò nídìí ká gbá mú títí gbogbo alájọ ní wàìwàì àwa ní o àwa náà sì kọ́ bọ̀dọ̀ ọlọ́run ni bọ̀dọ̀ ọlọ́run ló sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ kìí ṣàwa bẹ́ẹ̀ ni kìí ṣàwa la sọ̀rọ̀ ara wa bẹ́ẹ̀ torí pé káláwa ni Submit. ọmọ Yorùbá. ẹjẹ́ àpọ̀rọ̀pọ̀ sójú kan. ọmọ Yorùbá ẹjẹ́ àpọ̀rọ̀pọ̀ sójú kan. kákun má jà sọ́lá lọ́wọ́. káàdì àdìsá lẹ́yìn. torí tó bá gbà wá kalẹ̀ tán. ara á tù wá ikú wá ké bí eku ẹyẹ á ké bí ẹyẹ. Olúwa nation o làwa ń fẹ́ o. alẹ́ ni tó tó fi ṣẹ́ rán. Sunday ọmọ Adéyẹmọ. akíkanjú ọkùnrin dé. Sunday ọmọ Adéyẹmọ. olólùfẹ́ mẹ́kúnnù. Sunday ọmọ Adéyẹmọ. ọ̀rẹ́ ará ìlú pátá. Sunday ọmọ Adéyẹmọ. Tálọ́ni tó bá fi ṣọ́rọ̀ o. Sunday ọmọ Adéyẹmọ. ìjọba kí gbogbo àwọn tá a wà nínú okòlè ilé agbára. ilé ọba àpẹ́ lórí ẹ. èmi kọ́ ni mo ní Ìṣọ̀kan Oòduà. ọlọ́nkà fọwọ́ wa gbé kalẹ̀ ní. làwọn fẹ́. iná la fi ń pè fún ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. torí èèyàn kan ti lánú gbàgàdà bí ilẹ̀kùn abógundé. sọ́lá làwọn. tó ní èmi ni mo ní Ìṣọ̀kan Oòduà pé personal business ni kí yé máa fà wọ́n wọ́wọ́ wọn mọ́yé bàbá rẹ̀ ti fún mi. làwọn fẹ́ o. májà sọ́lá o. This studio has cost more than 7 million. And it is a project of 14 million naira. It is a complete building in a serene environment. Agbékalẹ̀ nítorí ìran Yorùbá ni. ìgbàgbọ́ wà ní ìdí. bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́. ká ṣiṣẹ́ kájọlá. Ìṣọ̀kan àgbòmìnira. ilé jẹ́ ká máa lépa. tẹ̀síwájú fọ̀rọ̀ ire àtúntò dára. ọmọ Oòduà dìde. bọ́ sí ipò ẹ̀kọ́ rẹ̀. ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo àdúrà wọn. Gbogbo ọmọ Yorùbá pátápátá mo mọ rírì yín mo dẹ̀ lò yín lọ́gọ̀ọ́ ẹnu. Ọmọ Yorùbá kí la fẹ́ o. Yorùbá nation la fẹ́. Ọmọ Yorùbá kí la fẹ́ o. Yorùbá nation la fẹ́. Ọmọ Nàìjíríà. Yorùbá nation
la fẹ́. ọmọ Nàìjíríà. Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ni ìtọ́ni sẹ́yìn o. Yorùbá nation la fẹ́. Ìdẹ́pà wa jẹ́ òtítọ́. Yorùbá nation la fẹ́. Ìyá yìí máa pọ̀ lápọ̀jù. Yorùbá nation la fẹ́. Ẹ̀yọ́ wa jẹ́ tó ń pa wá. Yorùbá nation. Ó kí gbogbo ọmọ Yorùbá mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ajìjàgbara pátápátá. Àwọn ṣe wọ́n Nàìjíríà. Yorùbá nation la fẹ́. Àwọn ṣe wọ́n Nàìjíríà mọ́. Yorùbá nation la fẹ́. Nísìnyí o, Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Ìwọ ẹ̀kọ́ sókè. Yorùbá nation la fẹ́. Ìdàpọ̀ ẹ̀jẹ̀ kọrin gan. Yorùbá nation la fẹ́. Sọ̀rọ̀ nísìnyí o. Yorùbá nation la fẹ́. Ìlú máa ń parí. Yeah. Yorùbá nation la fẹ́. Nítorí ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó ẹ má jẹ́ bẹni tútù sọ́kàn yìí ìyá wa bàbá wa. Èyí tí yà jẹ́ wá ó ti tó gẹ́. Ìṣèkọ́nà Yorùbá UK platform bó kí yí o. Ẹ mọ̀ pé kò sí bí ó ṣe máa ṣẹlẹ̀ kò sí bí ojú ọ̀run á ṣe funfun tí ò ní sí àwọn dúdú kọ̀ọ̀kan ń bẹ̀. Ká lè bá a tètè débi tá a fẹ́ lọ ló jẹ́ kí irú ń tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní àná kó ṣẹlẹ̀. Bírèkì ìtọ́ni sẹ́yìn o. Ẹ má wàá jẹ́ abanújẹ́ ẹ má jẹ́ abọ́kànjẹ́. Ìdẹ̀ ń parí. Ẹ lọ ní nígbàgbọ́ pé lóye Sunday Adisa ọmọdé yẹn lóye ní gbàbọ̀dẹ̀ fúnra Yorùbá. Bẹ́ẹ̀ kò sì ní í da ìran Yorùbá láéláé. Àwa ò ṣe wọ́n Nàìjíríà mọ́. Èmi mọ̀ pé wọ́n ń gbáradì fún declaration eléyìí tá a sọ pé kò ní í pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run tí ó fi wá sí ìmúṣẹ. Gbogbo wọn ti gbóhùn sókè. Yorùbá nation ní ìsinyìí o. Gbogbo nǹkan pátápátá ló gba ọgbọ́n àti làákàyè. Ọgbọ́n tí àwọn bàbá wa tí a fi ń tò wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí ọpọlọ náà ó jọ́bà. Ọlá ń pariwo. Wọ́n máa rí i tò. Bye bye. Bá a bá bi ni léèrè. Gbogbo ẹ̀kí Kí gangan lọ́fàá tá a fi ń pariwo pé a fẹ́ kúrò lórílẹ̀‐èdè yìí. gbóhùn sókè. Ọ̀pọ̀ àwọn ènìyàn ọ̀nà èmi sì máa ń fẹ́ ká ṣàlàyé. Nípa need most of these times ní awareness. Láti jẹ́ kí àwọn tí ń bẹ ní ẹsẹ̀ kòkó kí wọ́n mọ̀ wípé lóòótọ́ ọmọ aládé ni wá kò yẹ ká máa dé adé ẹ̀kún, ọmọ ẹlẹ́ran ni wá kò yẹ ká máa jẹ gógó, ọmọ aláṣọ ni wá kò yẹ ká máa wọ àkísà. Kí mi dá. Pé àwọn èrè tá a fẹ́ rí lórílẹ̀‐èdè tá à ń lọ ó yẹ ká máa ṣàlàyé rẹ̀ fún wọn lẹ́kùnrẹ́rẹ́. Nàìjíríà Ẹlòmíràn mọ̀ ọ̀tún yàtọ̀ sósì. ti ń polongo. Àwa ló sì yẹ ká máa ṣàlàyé rẹ̀ fún wọn. Nation ní ìsinyìí o. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè láwọn fẹ́ dá sí referendum. Nígbà táwọn bá fẹ́ rí i pé ẹ̀kọ́ ò fẹ́ sojú mímu fún wọn mọ́. Àwọn tó máa wá lọ́ fẹ́ dá sí referendum. Sáwọn tá a fún ní enough awareness tí wọn ò mọ bó ṣe ń lọ sí wọn ò tó ní kó sí gbájá. Nation ní ìsinyìí o. Ìdí nìyẹn tèmi fi ń pariwo. Pariwo. Ìpolongo ẹsẹ̀ kùkú. Tonight, Ó ní priority wa. Olúọmọ Sunday Igboho. Ìpolongo ẹsẹ̀ kùkú òun ló ṣe kókó òun ló ṣe pàtàkì. Mi lókè fọmọdé. Ó sì rọ gbogbo ìran Yorùbá gbogbo ọmọ Yorùbá pátápátá. Ọdẹ ń fara ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má jẹ́ ká káàárẹ̀. Ní mo Bó ti ẹ̀ ṣe pé ọ̀pọ̀ èèyàn ti ń káàárẹ̀. jẹ wá ó ti Àmọ́ ẹ jọ̀ọ́. sókè. Ṣé wọ́n Nàìjíríà mọ́? Ṣé wọ́n Nàìjíríà mọ́? Ilé tó sọ fara oko. Ṣé wọ́n Nàìjíríà mọ́? Ìlú tó sọ fara ọjà. Ṣé wọ́n Nàìjíríà mọ́? Ìyọ̀ pẹ̀lú àtúntò. Mo ń bá àwọn ìyá mi kan sọ̀rọ̀ lánàá nínú igbó nínú oko àkùfò. Ìwà
ẹni bá mọ oko àkùfò dáadáa nú ẹ̀yìn èèyàn mi fẹ́ wà ní diaspora bẹ́ẹ̀ bá ti gbọ́n pa ìtàn Àgbẹ̀kọ̀yà ẹ̀ mọ̀ ní ń pè ní ìlú àkùfò ní ìjọba ìbílẹ̀ Ìdó local government lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. tá a bá sọ̀rọ̀ àkùfò pẹ̀lú Àkànrá ìlú méjèèjì tí ogun Àgbẹ̀kọ̀yà tó gbèrú ni ibi a ti ń fi pankẹ́rẹ́ tí a ti fi ń na àwọn sójà tó yúnífọ̀mù sì ń ya mọ́ wọn lọ́rùn ìlú àkùfò ni ẹni tí ọba mọ̀ tàkọ́lọ́ rèé béèrè ìtàn. mo wà ní ìlú àkùfò ní àná wọ́n ń bọ̀wọ̀ ìyá kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation wọ́n lọ́mọ mi àgbọ̀ síbẹ̀rù nǹkan báyìí ń lọ mo ní ìyá mi ẹ ti ń gbọ́ náà nù ẹ kóra yín jọ olóṣèlú dáwọ́ ẹ mọ́lẹ̀ kò mọ́ wọn àmọ́ ẹ jẹ́ wọn mọ̀ pé àwa ọmọ aládé fẹ́ bọ́ lóko ẹrú. gbogbo ẹni bá mọ bàbá Tàfá Adéoyè àwọn bàbá Àgbẹ̀kọ̀yà yóò mọ agbègbè tó ń gbé pè ní àkùfò wọ́n lóògùn bíi kàsí nǹkan ìlú tó yẹ kó ti dìvẹ́lọ́pù láti bí ọgọ́rùn-ún ọdún tọkọ̀ tí ò dìvẹ́lọ́pù torí oògùn. bàbá wà lákùfò wèé fọmọdé ṣe yẹ̀yẹ́ bèlè ń tàfé pọ́ farúgbó ṣe yẹ̀yẹ́ tó ọ̀bá ti fẹ́ fọjọ́ lọ́jọ́ lọ tó ọ̀bá ti fẹ́ gbéje ń bó ẹni bá jọmọ àkùfò yọ ọmọ jámi bí ń bá ń kúrọ́ ìlú tó burú bí àpáàrà èyí sì ṣe fi hàn burú pẹ̀lú ìkà àmọ́ wọ́n kọ ìrẹ́jẹ. àwọn ọlọ́dìdé fún gbogbo ìran Yorùbá nígbà ogun Àgbẹ̀kọ̀yà ìtàn máa lọ lórí ìkànnì yìí láìpẹ́ gẹ́gẹ́ bá a ti sọ fún tó ìṣọ̀kan Oòduà mídíà yìí ó kó gbogbo nǹkan pátápátá sábẹ́ ni ẹ mà pé ẹ ti gbọ́ ní ti abalẹ̀ eré ìdárayá ẹ gbọ́ lédè Gẹ̀ẹ́sì ẹ tó gbọ́ lédè tíátíá. ìgbà míì tó o bá ní sísì lọ́wọ́ ọwọ́ ọpọ́ jẹ́ ìran adúláwọ̀ ọmọ Yorùbá inú òrí ó sì máa bọ̀ kí lè dùnmí ẹlẹ́wà tèmi Adémọ́lá ọmọ Omiyale tó so aago sọ́wọ́. n ò lówó wo ní nǹkan kan àmọ́ mo láyọ̀ ọkàn. tá a bá gbá kàǹtì ìgbà sórí social media ẹlòmíì ọmọ bu wa ni wọ́n ti gbàgbé wípé oníkálukú wa náà ìgbìyànjú là ń ṣe ẹ má bú èèyàn mọ́ nítorí Ọlọ́run operation fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe operation túláàsì ẹ̀ńtọ́ ọba lè fún wa ní bọ́ọ̀ bá lè fún wa fi álẹ̀ mọ́tò rán wa sí pọ̀rípọ̀rí ìyá wa. ẹ̀mọ̀ gbọ́n pa ìtàn ìlú àkùfò ó ṣeé ṣe kí àkùfò kó ipa tó jọjú ní ọ̀rọ̀ Yorùbá Nation pẹ̀lú akitiyan tí mo ṣe ń bẹ̀ lánàá ní òní ìdí àti náà ṣe fídíò ẹlẹ́sìn rìn kì í ná ọ̀pọ̀ fídíò tá à ń ṣe gan kó bá wa náà kan ṣe lọ rèé ṣe fídíò tán rìkọ́ọ̀dù rẹ̀ tá sójà bẹ̀rẹ̀ sí ní dìklẹ̀ pé wọ́n máa yìnbọn lu ọ̀tá wa ọ̀pọ̀ àwọn nǹkan bá ń kó bá wa ẹ má jẹ́ àṣẹ mọ́ kódà it's not that. ìṣúná ìtumọ̀ ní pé kò dáa ká má ṣe mọ́. ìgbà àwọn oníláwà ní Ọlọ́run rí mọ́ládé Ọlọ́run adé ọlọ́run ọ̀bà mi. èyí ìyá ló lá fi sáwù ẹwà lórí èkó. ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ yíyé máa sọ̀rọ̀ àlùfàǹsá fáwọn aṣáájú wa. ẹni bá fẹ́ dìbò ọ lọ dìbò nítorí dá wa lójú ni pé a gba orílẹ̀-èdè wa. èmi ọ̀wá láti máa sọ àṣìṣe aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí ọmọ tó bá tú ìtàkìtà yóò padà kanjú ọ̀yọ́ kan ibi o ti ń sọ̀rọ̀ sí bàbá oníbàbá ó padà rẹ̀ ń tí ó sọ̀rọ̀ sí bàbá rẹ̀ mẹ́jọ wá jẹ́ dùn ọ́. tí n bá lè bọ́ ta kí n wá sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá tí n bá kàn dé ta tí mo débi bí tí mo ní Tinubu ń tọ̀ lé sùúlé ẹjọ́ kí ló kàn mí kan Tinubu
láìsí Tinubu àrí gbá Yorùbá nation ni ṣé bàbá ṣépè fún Tinubu ṣé Yorùbá nation ò ní dúró ẹjọ́ lórí Ọlọ́run Omiyale ò sí fún mi mo wà fún ìṣọ̀kan gbogbo ìran adúláwọ̀ ìran Yorùbá bá sórí òmìnira wa gbà ogun ká máa búra ẹni mo ti fi gbó n ò bú yàn mọ́ àmọ́ kéèyàn ọmọ bú mi Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ níbi Olúyọ̀lé fún ọdún bí mo bú ọ àmọ́ bí n bá bú ọ tí mò ń lọ jẹ́jẹ́ mi tí wọ́n náà ń lọ jẹ́jẹ́ rẹ dá tiẹ̀ kí n dá tèmi nì. wọ́n ní sẹ̀mí aláwọ̀ hamida wọ ọlọ́lọ́mọ tí ń sìn láàbùdó lakundínú kún wọlé yẹdín ẹ̀sìn oṣù fàjà ṣé tí a kì í ṣe tèmi ni. tẹ́yìn bá gbàgbọ́ ní òṣèlú ẹ máa ṣe nígbà bí gbàgbọ́ ní rẹ̀ ẹ jẹ́ ń dárúkùtì kéèyàn ká máa máa sábẹ́ ọ̀yà kí n máa ṣépè fún Tinubu ọ̀yà kí n máa ṣépè fún Fáyọ̀ṣe ọ̀yà kí n máa ṣépè fún Àtíkù kí lọ́kàn mi. bí ìran Yorùbá ṣe kú òlóko ẹrú mi tí mo gbájúmọ́. alànà òdu bàbá nítorí òmìnira òdu ìyẹn ti fi agbọ́lá ìmọ̀lẹ̀ Odùduwà Ìgbòho sọ̀rọ̀ òkú afúláwọ̀ ọ̀jájá òkú ìka ló pẹ́ lórí bàbá. ẹni bá bú bàbá oníbàbá láfọ́rí wọn padà bú bàbá tiẹ̀ náà ló pè ní. ìdílé tẹ́lẹ̀ fi tẹ̀sùn àgbà mọ́lẹ̀. torí mo nígbàgbọ́ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run òmìnira Yorùbá ọ̀sẹ̀ ló kù kò pọ́dún mọ́ bẹ́ẹ̀ kò pósù. Sunday Igboho tá a pè lọ́mọkọ́ máa ń jọ́ kìnní àná ni ló ti di òpó tó gbé odidi lóró. orí òdodo ìwà mímọ́ là ṣe fi hàn ẹ̀gbọ́n àwọn tó báyìí ló máa bá bàbá rẹ̀ pẹ̀lú aṣọ funfun. definitely bá bá padà rí àwọn tó ṣe dáadáa lọ àwọn àgbààgbà yìí náà á tó padà máa yìn wọ́n náà ni kí wọ́n lápulẹ̀ wà ń sọ̀rọ̀ àlùfàǹsá sí wọn ní ìsinyìí sí tá a dojúkọ bí alọ́dọọdún. lórí èdè Yorùbá wa Ọlọ́run. ènìyàn tí a bá sí joyè kóyè ní máa ń pípa ìtàkìtà ìtàkìtà ní jẹ́yè ó joyè kóyè. Yorùbá wa Ọlọ́run ń bẹ ní ìgbà tí ó ṣe lè mẹ́ka sí bàbá. Ọlọ́run kò ní ká sáré tàbí ká dẹ́bi. Alànà rántí rẹ̀ para nílà rọ̀. Alànà rántí rẹ̀ ṣàlẹ̀ nílà rọ̀. èmi ń jójó ayọ̀ mo ń jójó ìdùnnú. mo rí lọ́jọ́ àlá bólóyè Sunday Igboho ṣàṣẹ ńlá fúláàgì Yorùbá nation sókè. mo rí lọ́jọ́ àlá bí bàbá mi Alànà Oòduà Professor Banji Akíntóyè bí wọ́n ṣe declare Yorùbá nation. mo wojú àlá mo rí ìyá wa Onítìrí bí wọ́n ṣe ń díjú ayọ̀ nínú orílẹ̀-èdè Yorùbá. mo wò yá mi alálùbáríkà Ṣọlá kò gbọdọ̀ kú bí wọ́n ṣe ń túkù kẹ́kẹ́ tùkùkù nínú orílẹ̀-èdè Yorùbá nation. tí wọ́n mọ fẹ́ máa bú yàn sí. ìwọ tó bá ṣe wípé o fẹ́ wá jókòó pé Omiyale òbú Tinubu Omiyale òbú Wẹ̀dẹ́ George Omiyale òbú Fáyọ̀ṣe lọ fẹ́ gbọ́ lórí ètò mi. Sorry to disappoint you, I'm no longer for that. àti bá Yorùbá nation kọjá ká tó máa bú yàn. nípa nílò ní ìsinmi sensitization and awareness. ẹ jẹ́ ṣàlàyé dúdú tí ń bẹ nínú Yorùbá nation ni. kí ni tá a fẹ́ rí mbẹ̀ bá bá gborílẹ̀-èdè wa tán. bí o lọ ṣe fẹ́ ṣe ìjọba wa tí ó fi yàtọ̀ gédégbé sí ti orílẹ̀-èdè Nàìjíríà. èmi lọ́kàn Ọlọ́run ní jẹ́ kí nǹkan burú ọkàn mi. gbogbo ẹ̀yin tó ń wò mí lílé lóko lẹ́yìn odi nǹkan burú ò ní kàn ní tìrantìran. gbogbo ẹ̀yin kú
ìṣọ̀kan Oòduà pátápátá nǹkan burú òní kàn ní tìrantìran láti dára lọ́wọ́ ọlọ́run kẹ́ńdé ní àmì amójú ẹ̀rọ. Ṣẹ́gun Mr. Okati bó ti ẹ̀jẹ̀ wípé láti bí ọ̀sẹ̀ tó lọ ló ti ń làágùn àwọn àìgbóhùn àjà àràbùkà ni ẹnì kò ń gbà téèyàn bá ti wò ó pé yẹ ká ti tiẹ̀ mọ́ gbóhùnsáfẹ́fẹ́ tí gbóhùnsáfẹ́fẹ́ yẹn ò tí ì wá máa lọ geere àágùn ọmọ bá àyàn ni. nǹkan rẹ ní ọkàn gbogbo wa tí n bá lé mi lọ́kàn tí n bá ní èmi lọ́kàn ayọ̀ lọ́kàn mi oríire lọ́kàn mi ìgbéga lọ́kàn mi àlùbáríkà lọ́kàn mi ọmọ tuntun lọ́kàn mi nǹkan burú ò ní kan gbogbo wa o. Bẹ́ẹ̀ni Yorùbá nation no going back. Bọ́sì ipò ẹ̀tọ́ rẹ̀ yé ó ń tò mí ìpẹ́lẹ̀ ògbé adúláwọ̀ ṣẹ́rí inú mi a máa dùn tí n bá ń gbọ́ áńtẹ̀mù yìí inú mi a máa dùn ara mi a máa yá gágágá tí n bá Mr. Sami Japan jàmú mo kí yín ẹsẹ̀ ẹ kò nígbàgbọ́ nù wa. ọmọ Yorùbá o ẹjẹ́ ẹ̀kọ́ ọkọ̀ sójú kan ọmọ Yorùbá o ẹjẹ́ ẹ̀kọ́ ọkọ̀ sójú kan. gbogbo ọmọ Yorùbá jẹ́ dúró sójú kan ẹjẹ́ yàgò gẹ́gẹ́ fún ọ̀tẹ̀ ó ń tàn bẹ̀lẹ̀ kó. pàwọn kalẹ̀ tán ara fún wa ìwà kí orí òkú ẹyẹ. I'm broadcasting live from my new studio. Odùduwà nation làwọn ń fẹ́ o. bó ti ẹ̀jẹ̀ pé kò rọrùn àmọ́ mo dúpẹ́ fọlọ́run olójú èèyàn tí wà ní dédé ọjọ́ orí mi tí máa ń ronú débi mo ronú dé. tọ́rọ́kọ́bọ̀ tá à ń fún mi n ò fi jẹun. èmi náà rò ó pé àrà wo ni mo lè dá ni. This is a 4-room, let me call it 4-bedroom studio. kálọ̀ ní tó bá fi sọ̀rọ̀ o Sunday ọmọdé ẹ̀rọ. mọ̀jà sọ́lá o adé. òṣìṣẹ́ bíi 16 ló wà nínú ìṣọ̀kan Oòduà Media Limited. tí wọ́n máa gbé ìfafẹ́fẹ́ pẹ̀lú oríṣiríṣi ètò. lára wọn fẹ́ o mọ̀jà sọ́lá. bá a ṣe lóbìnrin la lọ́kùnrin. Mr. Sami Japan mo kí yín o. mọ̀jà sọ́lá làwọn. olólùfẹ́ olóyè Sunday Igboho tòótọ́. adé ọba. olólùfẹ́ Yorùbá Nation Mr. Sami Japan. wọ́n ní májà. wọ́n náwó wọn nára lórí ọ̀rọ̀ Yorùbá Nation lágbára lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní gbèrè ìtìjú. èmi náà ní gbèrè ìtìjú. àlùbáríkà àwọn tó lọ ń polí ayé lé lọ́wọ́. ilé wa orílẹ̀ ìbí wa àgbéga. You've missed me and I've also missed you. àmọ́ ṣe é mọ̀ pé kò rọrùn. inú yàrá kan ṣoṣo ni mo ti máa ń pọ́kàsì tẹ́lẹ̀. mo wá rò ó pé kò ní í dáa ká gba orílẹ̀-èdè Yorùbá Nation kó má jẹ́ wípé àtọ̀dọ̀ wa nílùú wa ń bí ìní àkọ́kọ́ private TV and radio station ó ti kọ́kọ́ dìde. ẹni tí ó bá gbàgbé ìtàn kọ́lọ́ rẹ̀ pèrè Galaxy television ó là kọ́kọ́ iléeṣẹ́ tẹlifíṣàn aládàáni nílẹ̀ Yorùbá tí ń bá purọ́ kẹjá mi àwọn lẹ́dúró gegele sí òkè ààrẹ ńlẹ̀ Ìbàdàn. èmi náà mo fẹ́ jẹ́ àkọ́kọ́ iléeṣẹ́ gbọ̀nsáfẹ́fẹ́ fún Yorùbá Nation. mo dẹ̀ dúpẹ́ bí Ọlọ́run ti mú ìlérí mi ó ti ń bá mi mú wá sí ìmúṣẹ. láì tí ẹ̀ tí ì gba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹnìkan kan mo ti bá débì kan. mo sì mọ̀ káwọn tí ó ràn mí lọ́wọ́ náà ń wò mí Ọlọ́run ó kó wọn lọ́wọ́ láti ràn mí lọ́wọ́. bẹ́ẹ̀ ni ìṣọ̀kan Oòduà Media Limited ńlá tí ilẹ̀ ti ń gbọ́ wa. olórí adé ọlọ́nà wà mí. èyí ìyàlélá fi sáwù ẹ̀wà lórí. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. àárín àwáwí ẹjọ́ kankan wóró kótó
kankan ò sí mọ́ bí ó ṣe pé ká máa dúpẹ́ fọlọ́n ká sì máa retí ọjọ́ ìyanu ọjọ́ ìbáríkà tá a máa declare Yorùbá nation. Yorùbá nation ti mo kí Mr. Sami Japan dáadáa mo kí ìṣọ̀kan ọmọ Oòduà UK. Yorùbá nation ti Mr. Adegboye Ojo, I miss you too. I really miss you. I miss all of you. Mr. Adeolu Sakariyau àbí Sakariyu mo kí yín o ẹni ń bá yín láti dárúkọ yín mọ́ mọ́ yín mo kí yín mo lò yín lọ́gbẹ̀ẹ́ ẹnu. Àyájọ́ ọjọ́ ọpẹ́ lòní jẹ́ fún mi. This is my first broadcast in Ìṣọ̀kan ọmọ Oòduà house. Ìyá mi Esther Adétó mo kí yín o. Shafi Mohammed, yes, mega rally is loading. Tí gbogbo wọn tún yáyá ká tún yàyà jáde tó bá di ọjọ́ náà. Kì í ṣọjọ́ tá a máa kóbọ tá a máa kàdá kiri. Ọjọ́ tá a jò tá a yọ̀ f'Olódùmarè ọba tó dá wa sí ni. Ìrìn àjò tá a ti ń dábọ̀ láti àìmọye ọdún tó lọ́wọ́ wá fẹ́ fi àṣẹ sí ńlọ ọ̀rọ̀ declaration Yorùbá nation. Mo sọ fún yín jò ní mo ní trumpet ńlẹ̀ àwàdà lẹ́pẹ́ bá ń gbé trumpet mi wá èmi ti múra declaration lẹ̀. You mean the music is too loud? Ṣé ti wà okay? Ẹyẹ àṣà kan kò máa gbọdọ̀ wí. Ayé ẹ máa pè olóyè lọ. Lọ́nà kan máa mọ̀ o. Májàsọ́ lákọjá ẹni tó ń fi wé kiri o. Sí my trumpet ó ti àjẹpẹ́ mi ò tí ì máa fan trumpet mi rèé àmọ́ wọn ò tí ì máa fan. Irinṣẹ́ tèmi ń jọ́ tá a bá gba òmìnira Yorùbá rèé báǹdì náà ti wà á fọ́ á lu á jó inú wa ó dùn ara wa ó yá ẹ máa gbọ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ 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 àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Ọlọ́run ń bẹ bí ìtàsíjọ́ ẹ̀ka sí bàbá òun ṣiṣẹ́ àmì lórílẹ̀‐èdè Yorùbá wa. Ọlọ́run ń bẹ bí ìtàsíjọ́ ṣe ẹ̀ka sí bàbá. Ọlọ́run kò ní ká dáre tàbí ká dẹ́bi. Alànà rántí rẹ̀ tàbí nígbà tó. Gbogbo èyí táwọn olórí Ìṣọ̀kan ọmọ Oòduà lọ́wọ́ báyìí preamble ni o. Ẹ máa rí àwọn àràgbá yamuyamu ètò ní main studio gángan. Eléyìí ò máa ṣe main studio àyálò mọ̀ níbi tí àwọn òyìn. Ẹ bá rí main studio ẹ fọ́ tányányá. Mr. Sami Japan ẹ kú àdótì wa. I love all of you. I so much love you. Mo ṣe nífẹ̀ẹ́ bàbá mi Professor Banji Akíntóyè. Mo nífẹ̀ẹ́ bàbá mi Olóyè Sunday Adéṣán Ọmọdéẹmọ. Mo nífẹ̀ẹ́ bàbá mi Professor Adéníran. Mo nífẹ̀ẹ́ ìyá mi ìyá dáadáa yẹn Madam Abíọ́lá Onítìrí aya Abíọ́lá. Mo nífẹ̀ẹ́ ìyá mi Ṣọlá kò gbọdọ̀ kú. Mo nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin akíkanjú èèyàn nínú ìjàngbara ìran Yorùbá. Mo kí mọ̀rẹ̀mí tèmi Lady K. Àgbàkíwá lọ́jà kórí ọmọ tuntun bàjẹ́ ẹ̀yin lẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́kọ́ pé o àgbàkíwá lọ́jà kórí ọmọ tuntun dàrú ẹni wo dídú ìfọ̀n àwọn akọjá ìfọ̀n. I want to spend 1 hour on the program. Ẹni wo dídú ìfọ̀n. I have less than 17 minutes. Owó lọ́mọ ọ̀fìn bẹ́sẹ̀ ara ẹ̀ wá wo.
iṣẹ́ ìyanu àtọ́lá Oòduà lórílẹ̀‐èdè Yorùbá ti. ó yẹ kí n gbà pé ní kí n ní ẹjọ́ ẹ bá ń bẹ́ẹ̀sì ìṣọ̀kanmọ́ Oòduà house látòkè òkun. jẹ́ ká tó yẹ kó alánà. ẹ bá ń bẹ́ẹ̀sì rẹ̀. I know we are still awaiting the official opening of Ìṣọ̀kan Oòduà Media Limited, the first private broadcasting station of Yoruba Nation. Lukman Kadri, sùúrù tá a ti ṣe kò tó yìí tó kù náà. Lóòótọ́ ìrètí pípé a máa sọkàn láàárẹ̀, àmọ́ ìrètí tó kù yìí èé ṣe ìrètí tó lọ dáindáin, ìrètí ìgbà díẹ̀ ni. Ẹ jẹ́ á ní sùúrù. Boy Talabi, thank you so much. Mo kí kọ́mọ sugar boy kó àdótì. Wàláì mi ò ní parọ́ ọmọ náà dúrótì mi púpọ̀ jù. Màá tún pé sugar boy ọ̀wá dákun tó yá mi ní 5,000 lọ́dọ̀ rẹ̀ ń bọ̀. Yóò tó ní ààbò lòún ṣe wá fẹ́ ṣe é báyìí yóò tó sáré lọ. Mo fọba tó ní ẹ̀mí mi búra, mo fi ijọ́ tí màá wọlé Ọlọ́run ọba sùn búra lórí akitiyan yìí náà làwọn olè gba ọ̀kadà tuntun lọ́wọ́ rẹ̀ sí. Ọ̀kadà tuntun píchán tí wọ́n ń tà ní 390,000 naira ní àwọn ọlọ́pàá làwọn olè gbà lọ́wọ́ ọmọ tó fi rán níṣẹ́. Ọ̀kadà tó tó pẹ́rẹ́mpẹ́rẹ́m ẹni wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Ẹ dákun ṣé kí ni mo fẹ́ fún tí ń fi dí ọ̀kadà yìí? Kò sí àfi kí n dúpẹ́ lọ́wọ́ kí n sọ fún ọba tó ní mí tó ní kó bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó sì sẹ̀sán oore fún un. Ọ̀pọ̀ èèyàn ní wò wá pé ń bọ́lá fẹ́ bá yàrá jánu àwọn olóṣèlú, ọ̀pọ̀ wò wípé pẹ̀lú nǹkan àrà tá a gbé kalẹ̀ wípé bóyá ká wá ṣe kí ni. All we are saying. Surplus on the meat. Surplus on the meat. Olóṣèlú ló wọ pé pẹ̀lú ń tá a gbé kalẹ̀ yìí ká wá gbowó lọ́wọ́ àwọn. Àmọ́ aláyọ̀ ọkàn pẹ̀lú bébí ṣe ń pa wákà mú gàrí. Bàbá tìpín Yorùbá nation yìí. Ìṣọ̀kan Oòduà yóò rí owó tínú rẹ̀ gòódò pé ń lówó. Kò sí nǹkan kan tó ṣe Ọláyọmí Kóìkì ó dà pé wọ́n wà lórí ètò lánàá. One nation, Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation. Ṣéjọ́ tá à ní eré jẹjẹ ní ká sọ ni. One nation, Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa. Àmọ́ mi lè sọ fáwọn èèyàn irú nǹkan tí mo ń dojú kọ. Àwa ò ṣe. Àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run pé ti ń já sọ́pẹ́. Ìṣọ̀rẹ́ wa jẹ́ ó tó bẹ́ẹ̀. Oníkálukú ló ní aims and objectives lórí ọ̀rọ̀ Yorùbá nation. Pé ipa pàtàkì tẹ́mi fẹ́ kó lórí ọ̀rọ̀ Yorùbá nation rèé. Ní báwọn ṣe wọ́n ń lè ṣàn fọ́kọ́ta ọdún, ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn, àwa ò ṣe mọ́. One nation, Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa fẹ́. Olóko ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo, olóko ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation, Fúlàní nation ni a ò ṣe mọ́, Yorùbá nation ni àwa fẹ́. Báwo mọ bí a ń rè àmọ́ bí a ti wá, èyí a ṣe wọ́n. Ẹ jẹ́ ń gbà pè bíi mẹ́ta mẹ́rin. One nation, Fúlàní 090592680. nation ni àwa. 09059392680. WhatsApp nìkan ni ẹ̀ní ṣe rí ibú o. Ọkà gba password. Ẹ̀kan tó so máa dágún,
àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń sàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi. I hope you are enjoying the music. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń sàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. aṣọ ẹran mẹ́ran tẹ̀ràn kan pẹ̀lú bàbá. 090 tètè wọn níyà 59 tó gbọ́. 39 26 80. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àwọn ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ ìrẹ́jẹ yìí papọ̀ ojú àwa ò ṣe mọ́. Odò tí ń sàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. ẹni fẹ̀sìn fúlàní lè máa bá wọn lọ ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń sàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. ó ṣe kíní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ a ò bá ṣubú ṣe lè níyàwó Bọ́dọ̀ tẹ̀fẹ́ ràn mí lọ́wọ́ ẹ ti mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ mẹ́sẹ̀gì mi sí. àdìwá. Iná kàkà nọ́mbà mi síbẹ̀ ní ìsìn èébú ni mo máa ń gbà. Mo lò ní bára ọmọ tó ti dé. Ó ga. àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó oko ẹrú tó ń kó wa rí àwa ò lọ mọ́. Ọba ṣubú ṣe rere àwa ò ṣe kàn. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. àti ní wọn ní mọ̀sán àwọn mú kíkan ara wọn ni wọ́n mọ̀ ọ̀wọ̀ bí oúnjẹ wa. Ọba ṣubú ṣe rere àwa ò ṣe kàn. Hello. Hello. Ṣé à ń gbọ́ mi báyìí? Agbọ́yé sá àgbọ́yé ẹgbẹ́ ọ̀nà ẹ̀kọ́ ìbùsùn. Ọlọ́run ló lè tó rẹ o. Ẹ̀kọ́ ìbùsùn. Yes sir. Gba ọkọ̀ ọlọ́run tó ti ti o. Àmì Ọlọ́run. Gba ọlọ́run ẹlẹ́dàá. Àwa mẹ̀kúnnù tí à ń jẹ lórílẹ̀-èdè Yorùbá ojú òní tí ọlọ́run á dé tí o. Àmì àmì. Kọ́ọ̀lù mà wá ń já kọ́ọ̀lù. Ẹ jọ ẹ ṣe dákun ká ẹ máa pe nọ́mbà tí mo pè síta ni ẹ má pe eléyìí mo fọlọ́ ń bẹ̀ yìí WhatsApp code ẹ ni mo pè 09036 09059392680. Hello. Hello. àwọn ìlú jẹba gbogbo ìlú àti sáńdì Ẹ jọ mo máa wà lórí prógráàmù. orílẹ̀ olúwa àti aláwùsọ ọmọ yìí náà ní sọ̀rọ̀. Ó dáa mo wà lórí prógráàmù. ọ̀dà àbọ̀dà. 09059392680 WhatsApp call only. I have few minutes to go. kí gbé Yorùbá nation àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ orí Fúlàní ó pànìyàn lójú wọn rí bí Fúlàní bá balẹ̀ yìí ó ẹ̀ orógbó ẹ rántí Afghanistan. Hello. Hello ẹ káàsì ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì. Ó rí bété o. wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ́ba wọn dákẹ́ wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin bí Fúlàní bá gbalẹ̀ yìí wá lè yí wọ́gbó àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Hello. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wà kọ́. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o. Pòfẹ́sọ̀ Akíntóyè kòkò ní. Ṣé ṣe nípa ìpè ń jápè lórí ìkànnì yìí? Nation wà kọ́ nílùú lẹ̀. Bàbá Adé níran owó kò máa ní lulẹ̀ o.
official commissioning opening of the studio will be done by Chief Sunday Adesanya Diemo through call. Àmàdúpẹ́ onídìrí ẹ kò má nílò rẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ ìṣọ̀kan Oòduà UK group ìṣọ̀kan Oòduà diaspora mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ike kò má nílò rẹ̀ o. Mo tún wá dúpẹ́ ọpẹ́ mi pàtàkì lọ́wọ́ Mr. Sami Japan. Ẹ ò nílò rẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run àdójúkọ yín ò ní dàrú. Ọmọlúkà bàbá Èkìtì yẹ kò nílò. Mr. Sami Japan ẹ ní dààmú ní ayé. Ẹ sì ní náwó kàtàkà tó rí mi. Bàbá gbàgede. Gbogbo ìlàkàkà omíyalé lẹ ti rí o. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Yorùbá